àfi kí iléeṣẹ́ ọlọ́pàá kó nawọ́ gan kọ̀mẹ́díà yìí o. ẹni tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Trinity guy yìí ó mà ti ń kọjá àyè rẹ̀. ẹ wá rí ohun tó tún ṣe. ó ní kí ọmọ kékeré ọmọ ọdún 10 ó ṣàlàyé àti irú àwọ̀ tí babaláfíà tó ń bẹ lábẹ́ ṣòkòtò òun, irú àwọ̀ tó ní, ìyẹn kinní ọmọkùnrin. Trinity guy àti iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti kẹsẹ̀ bọ ṣòkòtò kan náà báyìí látàrí fídíò kan tí kò ju ìṣẹ́jú 45 lọ tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde. nínú fídíò náà ló ti sọ fún ọmọ ọdún 10 wípé ó ṣàlàyé nǹkan ọmọkùnrin òun àti irú àwọ̀ tí nǹkan ọmọkùnrin òun ní. iléeṣẹ́ ọlọ́pàá ní ilẹ̀ wa wọ́n ti ṣetán báyìí láti fi ọkùnrin ọ̀hún sí àtìmọ́lé. ẹni tí gbogbo àwọn ènìyàn mọ̀ bí ìsáná ẹlẹ́ta Abdullahi Moruf Adisa tí wọ́n ń pè ní Trinity guy. iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti ń wá ọkùnrin ọ̀hún káàkiri lọ́wọ́ yìí, kì í ṣe eré o, kódà kì í ṣàwàdà. ìdí ni wípé fídíò tí arákùnrin yìí tó gbé síta níbẹ̀ ló ti sọ fún ọmọ kékeré ọmọ ọdún 10 wípé kó ṣàlàyé irú àwọ̀ tí nǹkan ọmọkùnrin òun ní àti bó ṣe gùn mọ́. lórí ẹ̀rọ ìkànsíra ẹni Twitter lórí ayélujára ni ọ̀rọ̀ yìí ti ń jà ràn tó sì ti dá wàhálà kalẹ̀ báyìí. àwọn ènìyàn ti ń sọ kò bá kùn gbé ọ̀rọ̀ sí Trinity guy tí àwọn míì sì ń sọ wípé sexual abuse òun ni fídíò yìí àti wípé ó lè ṣe àkóbá fún ọpọlọ ọmọ kékeré. ẹni tó fi fídíò ọ̀hún tó sì rẹ̀ sórí Twitter ní Damiden Ọlá. ó sì kọ síbẹ̀ wípé fídíò Trinity guy pẹ̀lú ọmọ kékeré ọmọ ọdún 10 èyí ni ìbáraẹniṣepọ̀ lọ́nà àìtọ́ lórí ayélujára àti kíkọ́ àwọn ọmọ kéékèèké ní ìkọ́kúkọ́ lọ́nà pranki. ó yẹ kí àjọ ọlọ́pàá ilẹ̀ wa kí wọ́n mójútó ọkùnrin yìí kó tó pa àwọn ọmọ kéékèèké lápasáyé. nínú fídíò náà ni wọ́n ti sọ wípé Trinity guy ó sọ fún ọmọ kékeré ọmọ ọdún 10 yìí wípé kó ṣàlàyé bí nǹkan ọmọkùnrin òun bó ṣe rí àti àwọ̀ tó ní. tí ọmọ yìí bá kọ̀ láti ṣàlàyé, òun ò ní fi kalẹ̀ kó lọ. nígbà tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá tó ń fèsì lábẹ́ fídíò náà, ìyẹn CSP Olúmúyìwá Adéjọbí, ó rí fídíò náà gẹ́gẹ́ bí ìwà ọ̀daràn àti nǹkan tí ò mọ́pọlọ lọ́wọ́, kódà kò mú làákàyè lọ́wọ́ pẹ̀lú. bí Trinity guy bó ti sọ fún ọmọ kékeré pé kó ṣàlàyé irú àwọ̀ tí nǹkan ọmọkùnrin òun ní. Olúmúyìwá Adéjọbí ó ṣàlàyé wípé ọkùnrin yìí a gbọ́dọ̀ fi páńpẹ́ òfin gbé, ká tì í mọ́lé, ká sì gbé lọ sí ilé ẹjọ́ torí wípé ó ti kọjá àyè rẹ̀. àwọn ènìyàn tí wọ́n kọ́mẹ̀ǹtì sábẹ́ fídíò náà ni wọ́n sọ báyìí wípé eléyìí ti kọjá à ń bẹ̀bẹ̀ tàbí à ń pani lákìyèsí. Trinity guy ó fi ìbásùn lọ ọmọ kékeré nígbà tí ọpọlọ ọmọ ọ̀hún kò tíì gbé irú ìwà bẹ́ẹ̀. Adéjọbí tẹ̀síwájú wípé àwọn ti pa Trinity guy lákìyèsí ṣùgbọ́n kò gba ìmọ̀ràn àgbà. ní báyìí ó ti kọjá à ń ṣe pranki, á fi páńpẹ́ òfin gbé, yóò sì ti ibẹ̀ gbé ilé ẹjọ́ pẹ̀lú bó ṣe fẹ́ dá wàhálà kalẹ̀ nínú àwùjọ àti fífi ọ̀nà ìbásùn lọ ọmọ kékeré tí ọpọlọ rẹ̀ kò tíì dàgbà dérú ipò bẹ́ẹ̀.